Of our time, I will invite the family of the group to officially pay homage to their baby. Because this is the great road of Yoruba land. And I know you are custodians of cultures. If I not to breathe, so I have to prove that. Amen. Amen. Oh yeah, Watching Boa TV. Kindly subscribe to our YouTube channel for more videos. Click on the subscribe button down below and the bell beside it. This will notify you once we drop a new video. Thank you.
bíbá yìí ká máa rí àwọn mi bẹ́ẹ̀ ká máa ní. Ẹ káàsán sà. Ẹ káàsán sà. Ẹ káàsán mà. Ẹ káàsán mà. Ẹ káàsán ọkùnrin ilé. Ẹ káàsán ọkùnrin ilé. Ẹ káàsán obìnrin ilé. Ẹ káàsán obìnrin ilé. Ẹ káàsán ọmọ ilé. Ẹ káàsán gbogbo ọmọ ilé. Ẹ káàsán ìyàwó ilé. Ẹ káàsán ìyàwó ilé. Ẹ káàsán ará àdúgbò. Ẹ káàsán ará àdúgbò. Ṣé kábíyèsí o. Akíníkàbọ̀ nínú ẹbí wa. Bó tilẹ̀ jẹ́ pé ọmọ ọba ni ó ń fẹ́ ọmọ ọba. Mo rí pé a ṣe bí ó ṣe yẹ ká ṣe. Á dẹ̀ ju wa ṣe. Ọmọ yóò máa dùn. Ayọ̀ wa yóò máa kú. Ọmọ ló gbé gbogbo wa débi. Torí ọmọ la ṣe ń yọ̀. Àní ló kò sọ àdúgbẹ́. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Wọ́n ní bàbá àràsọ àgbó. Bára bàtà àfàyà. Bàbá fẹ́gbẹ̀rún pọ́ùn ra bàtà gbígbóni. Ọ̀nìlára o, ọ̀nìlára ká bàtà dànù. Ọ̀nìyànlẹ́yẹ, àbí ọ̀gájọ́wé ìyẹ́wò. Ọ̀nìyànlẹ́yẹ, Adémilú yìí ìyẹ́wò. Ọ̀nìyànlẹ́yẹ, àbí ọ̀láyọ̀ ìyẹ́wò. Ọ̀nìyànlẹ́yẹ. Ẹbí kábíyèsí Ògúnwùsì ní àlejò odidi ọmọ la fẹ́ mú lọ. Àwọn náà ẹ̀yin náà máa gbódidi ọmọ. Ọmọ ọba ló ń fọmọ ọba. Ọmọ ọba ló ń fọmọ ọba. Ògúnwùsì ló fẹ́ fọmọ Adémilú. Ọmọ ọba ló ń fọmọ ọba. Ní ọwọ́ Ọlọ́run àti gbogbo ẹbí bàbá mi Ògúnwùsì àṣàyàn kan pé nítorí alága yìí máa ṣe é wúyì kálẹ̀ tètè mú. Ó yá mo ní ṣé kí n pè wọ́n lórúkọ. Wọ́n lórúkọ.
tí bá ti wà ní iwájú àwọn ọ̀fẹ́ kàtà bá ti fẹ́ lọ jẹun ó ní ṣẹ́ẹ̀tì kan tá a máa ń kọ wọ́n ní ebi pa mí ebi pa mí o ebi pa mí ajá kan rántí ilé ọbẹ̀ ló bá aláǹdàlú òkè sọ́dà lọ́wọ́ mi láàlú jẹ́ o. and their souls continue to rest in comfort, peace, and safety. Ibi tí wọ́n ti kọ́ wa ká lè ṣe bó ṣe é ṣe kó ba lè rí wọ́n ṣe rí dájì àti ọ̀gbẹ̀bí tàbí kí àwọn yẹ̀yẹ́s ọkọ̀ òjìjẹ wá láti ẹ̀yìn ọmọdé àti lẹ́yìn àwọn ọ̀gá mi dìde ọ̀gá mi sàtẹ̀ ẹjọ́ àyẹ̀jẹ́ ká ti sọ. Ẹ jẹ́ ká dìde lẹ́kọ̀ọ́ sókè láìpẹ́ rẹ̀ láti lọ tọrọ ilẹ̀. Ọlọ́rẹ́kùn lọ́yà sà, ẹ jẹ́ ká ṣe bàṣẹ máa ṣe ìlú náà. Ìjọ yìí ní mẹ́rẹ́. Ní ká ṣe fẹ́rẹ́ mẹ́rẹ́ tábà
nítorí ẹ̀dẹ̀ àṣẹ wa. Mo kọ́ lórí àti ìjọba nílé ìgbé afẹ́sí ọmọ yìí, ọmọ tí ẹ̀rí tí ó bẹ̀rẹ̀ Adérónkẹ́ Yéwándé, ọmọ bàbá mi Adémilúyì àti màmá mi Ọláyínká Adémilúyì. Afẹ́lẹ́ máa lé sínú àgbàlá wa láàfin pé kó jẹ́ ọ̀kan nínú àwọn olórí ọba.